pásítọ̀ ní tí ó jẹ́ alákòóso àgbà ìjọ tó tóbi jù ní gbogbo Nàìjíríà, ìyẹn ìjọ The Redeemed Christian Church of God, pásítọ̀ Enoch Adéjàre Adébóyè. Ó mà ti tú àṣírí ìpàdé tí ó wáyé láàrin wọn àti olórí oko orílẹ̀-èdè Nàìjíríà, ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìyàwó ẹ̀, sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu, lórí ìfẹ̀míṣòfò àti ìjínigbé tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Tí pásítọ̀ Enoch Adéjàre tó sì ti sọ nǹkan tó sọ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti nǹkan tí wọ́n jọ sọ nínú ìpàdé tí wọ́n ṣe náà. Níbi tí pásítọ̀ Adébóyè tó ti lọ gba àwọ́ọ̀dù tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn Kìrìsìtẹ́nì ní orílẹ̀-èdè Amẹ́ríkà, ní ìlú Washington DC, ló ti sọ ọ̀rọ̀ yìí ní ọ̀sẹ̀ tó kọjá. Ọ̀rọ̀ náà ó sì ti gba orí ẹ̀rọ ayélujára. Nígbà tí pásítọ̀ Adébóyè tó ń sọ̀rọ̀ nípa ìfẹ̀míṣòfò àti ìjínigbé tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, ló ti tú àṣírí pé lẹ́yìn ìgbà tí òun sọ ọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà, ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ránṣẹ́ pé òun wá sí ilé ìjọba l'Àbújá. Àwọn sì jọ jókòó pẹ̀lú ìyàwó ẹ̀ tó jẹ́ pásítọ̀ náà jọ òun, sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu. Àwọn jọ ṣe ìpàdé, àwọn jọ sọ̀rọ̀. Ẹ rántí pé lọ́sẹ̀ díẹ̀ sẹ́yìn, nígbà tí ìjínigbé àti ìfẹ̀míṣòfò tó dójú ẹ̀ ní ilẹ̀ Yorùbá àti gbogbo Nàìjíríà, ní pásítọ̀ Enoch Adéjàre Adébóyè, ọmọ bíbí ìlú Ìfẹ́wàrà ní ìpínlẹ̀ Ọ̀ṣun, inú máa sọ̀rọ̀ sókè pé ọ̀nà àbáyọ ni kí Tinubu pàṣẹ fún gbogbo àwọn ọ̀gá ẹ̀ṣọ́ ààbò Nàìjíríà, yálà sójà ni o tàbí ọlọ́pàá tàbí àwọn ètò bá wù kó jẹ́, ipò ń fún wọn ní 90 ọjọ́ 90 days tó jẹ́ oṣù mẹ́ta ká fi fòpin sí gbogbo ìfẹ̀míṣòfò Nàìjíríà, àti pé ẹni tí ò bá lè fòpin sí ìfẹ̀míṣòfò náà òun yóò gba iṣẹ́ lọ́wọ́ ẹ̀. Pásítọ̀ Adébóyè ní bí Tinubu bá lè pa àṣẹ yìí fáwọn ọ̀gá agbófinró, ó ní yóò rí pé wọn yóò fòpin sí gbogbo àwọn ìfẹ̀míṣòfò. Ṣá onígbà tó ń tú àṣírí ní ọ̀sẹ̀ tí ó kọjá, pásítọ̀ Adébóyè ní kété tó ń sọ ọ̀rọ̀ yìí, Tinubu máa ránṣẹ́ pé òun wá sí ilé ìjọba fún ìpàdé ní orí ọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ ni pásítọ̀ Adébóyè ní òun ò bẹ̀rù rárá. Bóun ṣe dé iwájú ẹ̀, òun àti ìyàwó ẹ̀ tó jẹ́ pásítọ̀ alábẹ́ òun, inú òun tó tó ọ̀rọ̀ tó ń sọ ni òun tó ń sọ. Pásítọ̀ Adébóyè ní Tinubu dúpẹ́, ó sì ṣàlàyé àwọn ìgbésẹ̀ tó ń gbé lọ́rọ̀ àwọn afẹ̀míṣòfò. Ó lóun tó sọ fún pé kí Tinubu kó lọ rí olórí oko Amẹ́ríkà, ààrẹ Donald Trump, láti ràn án lọ́wọ́. Bẹ́ẹ̀ ló ní lẹ́sẹ̀kẹsẹ̀ tó ń gba Tinubu mọ̀ràn, iná kàn sí Donald Trump tán béèrè fún ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹ̀. Pásítọ̀ Adébóyè ní Tinubu tún pàṣẹ fún àwọn ẹ̀ṣọ́ ààbò ẹ̀, ṣùgbọ́n tó ní káwọn èèyàn kan má ṣe bú Tinubu mọ́ o. Ó ní ó ti gbìyànjú agbára ẹ̀. Ó ní iṣẹ́ ẹni tó bá jó lórí oko, ó ní kó pàṣẹ fún àwọn jagunjagun àti àwọn ọmọlẹ́yìn ẹ̀. Ó ní báwọn ọmọlẹ́yìn ò bá wá ṣe iṣẹ́ náà bó ṣe tó àti bó ṣe yẹ, ó ní ìyẹn ò sí lọ́wọ́ ọ̀gá mọ́, nítorí pé àṣẹ lásán ló lè pa. Ó sì ti ṣe ìwọ̀n tó lè ṣe. Iṣẹ́ kù sọ́wọ́ àwọn ọmọ tó dà sójú ogun. Kódà ó ní Tinubu àwọn èèyàn wọn gbọ́dọ̀ máa sọ pé kó lọ kó aṣọ sójà sọ́nù kó lọ máa jà fún rẹ̀, nítorí pé ó máa rán èèyàn máa pàṣẹ ni. Tó ì jẹ́ pé ọ̀rọ̀ tí pásítọ̀ Adébóyè sọ yìí ó ti di awuyewuye, nítorí pé a rí ọ̀pọ̀ àwọn èèyàn tó ń sọ̀rọ̀ sí pé kò yẹ kó máa sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀, bí ìgbà pé ó ń gbèjà Tinubu ni, àti pé bí ọ̀rọ̀ òṣèlú dàbí dáríjì o, gẹ́gẹ́ bó ṣe máa ń pe pásítọ̀ Adébóyè ni ó ń sọ.